kí ló dé tẹ́ ẹ fẹ́ sọ olóyè Sunday Igboho di ọ̀tá gbogbo ayé náà ẹ̀yin èèyàn yìí ẹ sọ̀rọ̀ ayé o kí n tó sọ kankan ẹ wo fídíò yìí náà. a rí àwọn ẹrú tí wọ́n ń wá ara àwọn àgùntàn náà tí wọ́n ń wá kí ọmọ ti wá àwa wá gbéra pé àwa Ọ̀ṣẹ́bọ́lá ní ọmọ wa la ní Sunday. sẹ́ẹ̀rí báyẹn o pẹ̀lẹ́ ọlákọ́ lábo man kana yuminu billahi wal yawmil akhir falyakul khairan aw liyasmut Ànábì jẹ́ kó yá pé ẹni ó bá nígbàgbọ́ nínú Ọlọ́run tó dẹ̀ nígbàgbọ́ nínú ọjọ́ kan yìí falyakul khairan aw liyasmut kó yá mọ́ kíró ẹni bẹ́ẹ̀ kó máa sọ̀rọ̀ rẹ̀ jáde lẹ́nu tó bá wá máa pọ̀rọ̀ rẹ̀ ò ní jáde lẹ́nu kó dẹ̀ gbẹnu ẹ̀ dákẹ́ sẹ́ẹ̀rí pé àwọn eléyìí wọn àpèpè àlàáfíà sílẹ̀ Yorùbá kí ni wọ́n bá lọ kí ni wọ́n ń sọ olóyè Sunday Igboho abá wọn dúpẹ́ Ọlọ́run ọba lẹ̀sẹ̀ là wọ́n ó lẹ̀sẹ̀ yọ wọ́n nínú àwọn ìlàkọjá wọn táwa gangan tó lọ sí múrata tó ṣàdúrà lórí pé kọ́lọ́run ọba bá wọn là wọ́n bẹ̀ Ọlọ́run wá ṣe bẹ́ẹ̀ ó gbàdúrà gbogbo àwọn èèyàn lórí olóyè Sunday Igboho tán àwọn kan àwa mùsùlùmí ti lọ yásà dáró ti lọ síbẹ̀ o kémi ó tó lọ èmi àti aláàjì wa kọ́ máa dùn fárúlì wúlà máa ìka àfọ̀tà ìkirè ká tó jọ lọ pẹ̀lú àwọn ikọ̀ wa yásà dáró ti lọ pẹ̀lú àwọn àfáà míì àwọn kírísítẹ́nì ti lọ pẹ̀lú àwọn ìjọ wọn míì ẹnìkan kan ọ̀fọ̀rọ̀ bá bẹ̀yẹn jẹ́ o ẹnìkan kan ọ̀fọ̀rọ̀ bá bẹ̀yẹn jẹ́ o. ó ní pé gbogbo ẹni tó bá fẹ́ máa lọ sí ọ̀dọ̀ olóyè Sunday Igboho tó bá mọ̀ pé n ti ń bẹ lẹ́mìíhun ó ní bó nílẹ̀ Yorùbá ó ṣe dàrú kó yá má lọ síbẹ̀ yẹn o má lọ síbẹ̀ mọ́ olóyè Sunday Igboho gbogbo àwọn tẹ́ẹ̀rí tán wá yìí nígbà tí nǹkan le tán tí DSS ń wá everybody kiri ta ló tó bẹ́ẹ̀ nínú àwọn dẹ̀dẹ̀ rẹ̀ tí wọ́n jókòó yìí mo rí àwọn àgbàlagbà náà níbẹ̀ láwọn bàbá 70 àwọn bàbá 80 táwọn náà gbẹnu kalẹ̀ tí ọmọkùnrin yẹn dẹ̀ ń sọ ọ̀rọ̀ asádà ọ̀rọ̀ sí mùsùlùmí àti kírísítẹ́nì ǹjẹ́ tó bá jẹ́ pé ìgbà tí mùsùlùmí lọ wọ́n sọ asádà ọ̀rọ̀ ìgbà tí kírísítẹ́nì lọ wọ́n sọ asádà ọ̀rọ̀ ǹjẹ́ gbogbo ẹni tí ń lọ ọbẹ̀ yẹn ṣé wọ́n lè máa rí bẹ́ẹ̀ wọ̀ wọn lè rọ́dọ̀ olóyè Desima torí pé ìjà ó ti máa ṣẹlẹ̀ ń bẹ̀ mùsùlùmí lọ láìsí wàhálà wọ́n sọ̀rọ̀ tútù kìrìsìtẹ́nì lọ bíbélì ní I know my people and my people knows me mo mọ àwọn èèyàn mi mọ̀ mí olóyè ti Sunday Igboho Ọlọ́run fún wọn ní wisdom gan wọ́n mọ àwọn èèyàn wọn o wọ́n mọ àwọn èèyàn wọn torí pé olóyè Sunday Igboho Ọlọ́run dìídì gbé kalẹ̀ nílẹ̀ Yorùbá láti lè ṣàǹfààní fún mùsùlùmí láti lè ṣàǹfààní fún kìrìsìtẹ́nì àti láti lè ṣàǹfààní fún àwọn ẹlẹ́sìn míì tí ẹ̀yin kan bá wá ń pe àpèjẹ olóyè mara yín nígbà tí sọ̀rọ̀ dé where were you níbo lẹ́wà ṣé ẹ lè wọ́ bẹ yẹn lọ nígbà tí nìkan lé èmi lọ síbẹ̀ yẹn tẹ́sù bíi àáfà àlùfàtáì mo lọ mú báyìí tẹ́sù bíi wọn mú báyìí nígbà tí nǹkan lé tílẹ̀ ń pọ̀ yìí tókè fẹ́ dilẹ̀ tílẹ̀ fẹ́ dókè àwọn pé kí ni tó fẹ́ ṣẹlẹ̀ àwa yìí lọ táàdẹ̀ kan tí ó dà torí pé a mọ̀ pé ìfẹ́ ilẹ̀ Yorùbá lọ́lọ́yè Sunday Igboho ṣe kì í ṣe torí ẹ̀sìn kankan ẹ má pe olóyè Sunday Igboho mọ́ ẹ̀sìn yín ẹ má fi olóyè kọlu àwọn èèyàn míì ẹ̀yin lẹ́fẹ̀ ẹ má fi olóyè gba ojú bi lọ́dọ̀ ẹlẹ́sìn míì ẹ ṣọ́ra yín ẹ̀yin aláṣìṣe yìí ẹ ṣọ́ra yín gan olóyè Sunday Igboho ṣe yẹn dandan ẹ ṣọ́ra yín gan tẹ́ ẹ bá ń ṣe àṣìṣe yín ẹ kó àṣìṣe yín síwájú torí àṣìṣe náà kò ṣe lè tẹ́ ẹ lè ṣe tó da àfi kẹ́ ẹ máa ṣiṣẹ́ tí o kò wà níbẹ̀ ibi ẹ ṣiṣẹ́ ń bí àbẹ́ ṣiṣẹ́ sọ̀rọ̀ lẹ́sọ̀ jáde lẹ́nu yẹn níbi tá a ti ń wá bó o ní nǹkan ṣe tó bó o ní nǹkan ṣe dá ẹ̀yin dẹ̀ lọ ẹ̀ dẹ̀ fọ̀rọ̀ balẹ̀ jẹ́ ṣé àdìpẹ́ ìlú làkàyè ọkàn dùn mí fún ẹ̀yin àwọn bàbá àgbàlagbà tí wọ́n bẹ́ẹ̀ kalẹ̀ táwọn náà gbẹ́nu kalẹ̀ bọ̀bọ̀bọ̀ tí wọ́n lè kọ̀rẹ́tì ọmọ òpònú yẹn gba tí nǹkan le tán níbo lẹ́yìn wà ọlọ́mọ Ìbàdàn ni ọ́ sáárì wọ̀ ìrí sáárì orí during that struggle sáárì orí sàmọ̀ ta lọ́mọ ẹ̀ to hell with you ta lọ́mọ ẹ̀ olóyè Sunday Igboho ṣe ìrànlọ́dán dán ẹ lọ sọ́ra yín ẹ má mú olóyè kọlu àwọn èèyàn ẹ má sọ olóyè di ọ̀tá àwọn èèyàn tẹ́ ẹ bá fẹ́ báwọn èèyàn ṣọ̀tá ẹ báwọn èèyàn ṣọ̀tá gallantly ládùn ara yín ẹ má pe olóyè mọ́ra yín láti báwọn èèyàn ṣọ̀tá iṣẹ́ tó lọ ran olóyè láti ọfẹ́ wá jẹ láàrin gbogbo tí ń jẹ́ lẹ́sìn ni olóyè ọ̀lẹ́sìn kankan bọ́lá ń ṣe rán òun nìyẹn olóyè ọ̀lẹ́sìn kankan ó wá wúlò fún kìrìsìtẹ́nì mùsùlùmí àtúnṣẹ̀ṣe ni torí ìdí eléyìí olóyè Sunday Igboho ẹ dákun gbogbo ẹni tó bá ti wá tí sọ̀rọ̀ kú sọ ọjà mùsùlùmí jí ọjà kìrìsìtẹ́nì ni ọjọ́ ìṣẹ̀lẹ̀ ẹ dá ọ̀rọ̀ mọ́ lẹ́nu kẹ́ ẹ lè jáde bí ẹran
ẹ má jẹ́ kí wọ́n gbé ń kọlu àwọn tí wọ́n nífẹ̀ẹ́ yín ẹ má jẹ́ kí wọ́n gbé ń kọlu àwọn èèyàn pàtàkì nínú Christian nínú Islam àti nínú ìṣẹ̀ṣe ìbàjẹ́ pé kìrìsìtẹ́nì mùsùlùmí wábẹ̀ yẹn sọ ìsọkúsọ ìbàjẹ́ pé kìrìsìtẹ́nì wábẹ̀ yẹn sọ sáwọn yẹn lé wọbẹ̀ ìjà ò tún máa ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn ọlọ́run ní jẹ́ wàhálà ilẹ̀ Yorùbá unity la fẹ́ àfẹ́ disunity ọlọ́run bá ò ní fẹ́ ní kọ̀ọ̀kan wálẹ̀ salamu alaykum wa rahmatulahi wa barakatuh.